Ògo ni fún Ọlọ́run wa ní òkè ọ̀run. Mo tún kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ pé kí àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo yín gbé. Ní wákàtí ọ̀wọ̀ yìí, kókó àdúrà wa tá ó gbà ní ìkóríta tí a wà yìí, mi ò mọ ibi tó wà, ìlú tó wù kó wà, ṣùgbọ́n a fi kókó àdúrà yìí rán mi sí ọ láti inú ìwé àwọn ọba kìíní orí ìkọkàndínlógún chapter 19 láti ẹsẹ̀ 4 sí 8 verse 4 to 8. Ó ní ṣùgbọ́n òun fúnra rẹ̀ lọ ní ìrìn ọjọ́ kan sí aginjù, ó sì wá, ó sì jókòó lábẹ́ igi júnípérì kan, ó sì tọrọ fún ara rẹ̀ kí òun bá lè kú, ó sì wí pé ó tó nísinsìnyí, Olúwa gba ẹ̀mí mi kúrò, nítorí èmi kò sàn ju àwọn bàbá mi lọ. Ẹsẹ̀ 5, bí ó sì ti dùbúlẹ̀ tí ó sùn lábẹ́ igi júnípérì kan, sì wò, áńgẹ́lì fi ọwọ́ tọ́, ó sì wí fún un pé dìde jẹun. Ó sì wò, sì kíyèsí àkàrà tí a dín lórí ẹ̀yìn iná àti òòrù omi lẹ́bàá orí rẹ̀, ó sì jẹ, ó sì mu, ó sì tún dùbúlẹ̀. Ìwọ ará mi tó ń gbọ́ mi, mi ò mọ ìkóríta tí gbólóhùn ọ̀rọ̀ yìí dé bá ọ, ṣùgbọ́n kókó àdúrà tá a mú jáde ń bí ni wípé Olúwa, ní ìkóríta tó rẹ̀ mí sí, ní ìkóríta tó dàbí ẹni pé kò sí ìrètí mọ́, Olúwa fi àánú gbé mi dìde. Elijah lélẹ́yìí, ẹni tí Ọlọ́run ti lò, tó jẹ́ wípé àwọn 50 battalion wọ́n fẹ́ mú, tó jẹ́ pé ó pe iná sọ̀kalẹ̀, iná sì jó wọn run. Ẹyọ obìnrin kan ló wá dìde ogun sí tó ń sá lọ, ó wá wà ní abẹ́ igi júnípérì wípé kí Olúwa kó pa òun. Ó bẹ̀rẹ̀ sí ní gba suicide prayer. Mi ò mọ irú àdúrà tí wọn náà ń gbà báyìí, bóyá suicide prayer ní ìkóríta tí ó wà yìí. Ìránṣẹ́ Ọlọ́run ni ọ́, èèyàn náà máa dé ìkóríta tiẹ̀ tí máa rẹ̀, èèyàn máa dé ìkóríta tí máa súyàn. A rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó tiẹ̀ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó yẹ pé ọ̀rọ̀ àwọn ọmọ ìjọ gan ó sú, ó lóun ò tiẹ̀ ṣiṣẹ́ ìránṣẹ́ yìí mọ́, ó tilẹ̀kùn chọ́ọ̀chì pa, ó lóun ó padà sínú ayé. Ìkóríta wo ló lọ ẹ̀ sí? Wà ní Olúwa, ní ìkóríta tó rẹ̀ mí sí, fi àánú gbé mi dìde. Ìwọ tó ń rán áńgẹ́lì láti lọ bá Èlíjà ní abẹ́ igi júnípérì, áńgẹ́lì olùrànlọ́wọ́ mi, Olúwa rán sí mi, áńgẹ́lì aláàánú mi tí ó gbé mi dìde, tí ó fóúnjẹ tó tọ́ bọ́ mi ní ìkóríta tí mo wà yìí, Olúwa rán sí mi. Oúnjẹ tó tọ́ fún ìlera rẹ ní àkókò ẹlòmíràn, owó ni ní àkókò yìí. Olúwa yóò rán áńgẹ́lì tí ó ṣàánú ẹ sí ọ. Ẹlòmíràn ìwòsàn ló nílò, Olúwa yóò rán áńgẹ́lì tí ó ṣàánú fún ọ ní ìkóríta tí ó wà yìí. Ẹlòmíràn ó nílò alábàáṣiṣẹ́pọ̀ rere, ẹlòmíràn ó nílò alábàágbé ọjọ́ iwájú rere, ẹlòmíràn ó ń wojú Ọlọ́run fún ọmọ, ó ti lọ sókè, ó ti lọ sódò, ó wá rẹ̀ ọ́, mọ́ rora rẹ pin. Ṣùgbọ́n gba kókó àdúrà pé Olúwa, ní ìkóríta tó rẹ̀ mí sí, fàánú gbé mi dìde. Áńgẹ́lì olùrànlọ́wọ́ mi dà, Olúwa rán sí mi. Áńgẹ́lì tí ó fóúnjẹ tó tọ́ bọ́ mi, Olúwa jẹ́ ó bá mi pàdé, jẹ́ kó wá mi kan ní ìkóríta tí mo wà yìí. Kókó àdúrà tó máa gbà lẹ́ni nìyẹn. Má jẹ́ kó sú ọ ìwọ ọmọ Ọlọ́run, má jẹ́ kó rẹ̀ ọ́ ní ìkóríta tó rẹ̀ ọ́ sí yẹn, abẹ́ igi tí ó wà yẹn, Olúwa fàánú gbé mi dìde. Olúwa yóò fi gbé ọ dìde. Ẹlòmíràn wà ńkọ̀rọ̀ yàrá ẹ̀, ó ń sun ẹkún lọ́lọ́ báyìí. Nígbà tó bá dé ta, á rẹ́rìn, ṣùgbọ́n tó bá dé abẹ́lé, á bẹ̀rẹ̀ sí ní sunkún. Mo gbàdúrà lórúkọ Jésù, Olúwa tó ní ayé tó ní ọ̀run yóò nu omijé rẹ nù, wàá sì rí àánú gbà lórúkọ Baba, lórúkọ ti Ọmọ, lórúkọ ti Ẹ̀mí Mímọ́. Orúkọ mi ni Pastor Adékúnlé Stephen Adédèjì, tí gbogbo èèyàn mọ̀ sí Kúnlé ọmọ Aláàfin ọ̀run, láti ìjọ The Redeemed Christian Church of God, Fountain of Power, Orísun Agbára, English/Yorùbá Parish, tọ́kalẹ̀ sí number 11965 Bisonet Street, Suite 106E, Houston, Texas 77099. Ní gbogbo ọjọ́ ìsinmi, pàdé wa láago 9:30. À ń bẹ̀rẹ̀ ìsìn pẹ̀lú Sunday school, ṣùgbọ́n tí ọjọ́ Sunday yìí yóò ní agbára. Ìsìn ó ti bẹ̀rẹ̀ látago 10 àárọ̀, la ó ti bẹ̀rẹ̀ ìsìn. Sunday school la fi parí ẹ̀. Olúwa yóò sì ṣe ìyanu. Gbogbo ìsìn wa ní ìsọjí tó sì kún fún agbára. Mo gbàdúrà ní ìkóríta tó rẹ̀ ọ́ sí yẹn, lórúkọ Jésù, àánú á gbé ọ dìde. Olúwa yóò fọ̀n, àánú yóò fọ̀n fún ìṣẹ̀dá rẹ. Olúwa yóò tu omi àánú lé ọ lórí. Ìṣẹ̀dá rẹ yóò gbóhùn àánú Ọlọ́run. Ní ìkóríta tó rò ọ́ sí, tó rò pin sí yẹn, àánú ó dìde, ìrànlọ́wọ́ á dìde lórúkọ Jésù. Ìrànlọ́wọ́ á dìde fún ọ, ìrànlọ́wọ́ á dìde fún èmi náà. Wàá jẹ́rìí sí agbára Ọlọ́run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.